ó mà ṣe o, mọ́tò akérò gbókìtì lórí afárá, èèyàn 10 ló gbẹ́mìí mì. Ó kéré tán ènìyàn 11 ló pàdánù ẹ̀mí wọn nígbà tí mọ́tò kan ṣubú kúrò lórí afárá Èrúkú ní ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Èyí wà nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún àjọ tó ń rí sí ìrìnnà ojú pópó Federal Road Safety Corps (FRSC) nípínlẹ̀ Ògùn, Afọlábí Ọdúnsìn fi síta ní ọjọ́ Àìkú Sunday. Ọdúnsìn sọ pé ìjàmbá búburú ọ̀hún ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ìjàmbá náà kan mọ́tò Toyota aláwọ̀ góòlù kan tó ní nọ́mbà ìdánimọ̀ GGE 722KJ, èyí tó tàkìtì kúrò lórí afárá náà. Ó ní gbogbo ènìyàn 11 tó wà nínú mọ́tò náà, tí wọ́n jẹ́ ọkùnrin àgbà 10 àti obìnrin àgbà kan, kú nínú ìjàmbá náà lójú ẹsẹ̀. Ọdúnsìn tún sọ pé àwọn òṣìṣẹ́ FRSC ẹ̀ka tó ń dóòlà ẹ̀mí sáré débi ìjàmbá náà lẹ́yìn tí wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ síwájú pé òkú àwọn olóògbé náà ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùúsí ti ilé ìwòsàn State Specialist Hospital ní agbègbè Ifọ̀. Ìwádìí fi hàn pé bí dírẹ́bà náà ṣe ti mu ọtí lásìkò tó ń wakọ̀ àti gbígbé èrò ju iye tó yẹ lọ ló ṣe àkóbá fún wọn. Nígbà tó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ náà, olùdarí FRSC nípínlẹ̀ Ògùn, Corps Commander Olùdáre Ògúnjọbí gba àwọn awakọ̀ tó ń rìnrìn àjò lójú ọ̀nà Abẹ́òkúta sí Èkó nímọ̀ràn láti máa ṣọ́ra gidigidi, pàápàá nígbà ìrìn àjò alẹ́. Bákan náà ló tún bá àwọn ìdílé àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà kẹ́dùn.